ìjọ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà pé a kú ọdún Ramadan. Alhaji Dr. Alhaji Tajudeen Ibrahim Eleku Tinku. Adeta khiyar min al-wara. Abalaji okuni. Ya khiyar min al-wara. Ẹni tí ó bá ti gba tàwọn Eleku kò ní kú. Ya khiyar min al-wara. Ẹ ṣeun ẹ kú kó ẹnu jọ ní gbogbo ọdọọdún. Ya khiyar min al-wara. Gbogbo ẹni Ọlọ́run bá dá lọ́lá, gbogbo ẹni Ọlọ́run bá kẹ́, tí ń bá ń fi ọlá ẹ̀ tí ń fi kíkẹ́ rẹ̀, tí ń fi jẹ àwọn aláìní, tí ń fi jẹ wọ́n níyà. Àánú Ọlọ́run tí ń bẹ lára rẹ̀ tọ́lọ́run tàn sí yẹn, Ọlọ́run ó gbé kó mẹ́ tó bá yá. تعيشون ما دام زمان. أعوذ بالله من الشيطان الرجيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى وأما من أعطى واتقى وصدق بالحسنى سنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى سنيسره لليسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأشقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه أعلى ولا سوف يرضى. Ọ̀gbẹ́ni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó pariwo Allahu lẹ́ẹ̀mẹ́ta. والليل إذا يغشى. Àwẹ̀ tí ń gbọ́ àwọn èèyàn wọn gbé Ọlọ́run tóbi dáadáa. والليل إذا يغشى. Mo ní ẹ gbé Ọlọ́run tóbi. Ẹ wá gbé Ọlọ́run tóbi dáadáa. Ó sì yẹ kẹ́ ẹ rántí pé àwọn kan ni wọ́n gbé lọ tẹ́ nírọ̀lẹ́ yìí. Tó yẹ pé àwọn l'opportunity àti gbé Ọlọ́run tóbi mọ́ wọ́n ń gbé Ọlọ́run lérí wọn tóbi ni. Ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà pé Allahu Akbar. والنهار إذا تجلى. Mo gbọ́ lẹ́nu bàbá wa, Professor wa, Jimba. Ìpọ́nlọ́run ń sọ fún wa wípé Ọlọ́run lòun fi òru búra. والليل إذا يغشى. Ńgbà tó bá dúdú kiribiti. Wannahari iza tajalla. Ọlọ́run ní mo fi ọ̀sán búra. Ńgbà tó bá lágbo. وما خلق الذكر والأنثى. Ọlọ́run ní mo fi akọ àtabo mo fi búra. Kí l'Ọlọ́run ń búra sí? إن سعيكم لشتى. Iṣẹ́ oníkúlùkù yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì ó ṣiṣẹ́ díẹ̀ àlùbáríkà ó wọ̀ ọ́. Ọlọ́run ó sì fa àlùbáríkà sí i. Ẹlòmíì ó sì ṣiṣẹ́ látàárọ̀ títí dalẹ́ kò ní rí àlùbáríkà kan mẹ́. فأما من أعطى واتقى. Ẹ dákun torí Ọlọ́run ìṣẹ́jú márùn-ún tí mo fẹ́ lò yóò dùn mọ́ mi ká gbọ́ wá sí Ìlọrin láwà ìlú mọ̀ni ká má máa rojọ́ bá a bá ń ka Al-Qur'ani
wa amma man a'ata wattaqa. فأما Ọlọ́run ní gbogbo ẹni tẹ́mi Ọlọ́run fún mo ti fún yín. من أعطى واتقى tí ń wá na ẹ dákun torí Ọlọ́run. واتقى tí ń na pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. وصدق amma man a'ata واتقى mo gbọ́ ọlẹ́dùn bàbá mi ọlọ́pọ̀ ẹ̀wà pé gbogbo ẹni tí ibà náà ń tọ́lọ́hún fún pẹ̀lú bẹ̀rù Ọlọ́run dáadáa wa saddaqa bil husna tí sì tún ṣe dáadáa pẹ̀lú níná tí ń ná yẹn. فسنيسره لليسرى Ọlọ́run ní nínú rọrùn ló ń tọ̀ wọ́n máa wà láéláé. Ṣé وأما gbogbo olówó ní ṣerú ìtẹ̀sẹ̀ yìí? وصدق بالحسنى Àwọn olówó ayé wa lónìí kárí mi nìkan ni wọ́n máa ranjú wọ̀nwọ̀n bí ojú ẹṣin. وصدق بالحسنى Wọ́n bá ṣe oore kékeré fún yín bẹ́ẹ̀ bá ti yìn wọ́n dáadáa. Wọ́n ní kódà kò yin mí kò kí mi dáadáa adúrú tí mo fún un. Ṣé ń tọ́lọ̀ fún wọn Ọlọ́run ṣe lè gún lérí ẹ̀ fún ẹ. وصدق بالحسنى فسنيسره لليسرى Ìtàn tí mo fẹ́ pa yìí ẹnu bàbá wa jáde sí mo ti gbọ́. أما من أعطى واتقى Alágbẹ̀dẹ ń jẹ́ ìta lọ sọ fún mi. من أعطى واتقى Mádìbò ti jájú. وصدق بالحسنى وسنيسره لليسرى Alágbẹ̀dẹ ni bẹ́ẹ̀ ti sọ fún mi náà nù ni. Irin lálágbẹ̀dẹ a máa fi kó iná àmọ́ ọwọ́ lòun máa fi kó ná. وأما من Náà èsì ju ọwọ́ ẹ̀. واتقى Bàbá Adáníyà وصدق tí ń bá ń kó ná pẹ̀lú ìjẹ́ àgbẹ̀dẹ tí ń ṣe yẹn yóò máa fọwọ́ mú ná yóò máa fọwọ́ mú oògùn ná. Iná ò sì ní ju kò ní haraka yadu rẹ̀. وأما Ìmọ̀ wa ń jẹ́ ìmọ̀ fún àwọn èèyàn pé àlìjànnú ni ìwọ ni. من ló dé? أعطى واتقى Irin làwọn èèyàn máa fi mú oògùn náà tí ò ní jó wọn lọ́wọ́ ọwọ́ tiẹ̀ ni wọ́n máa fi kó ná. Bó ló ṣe oníbẹ̀ẹ́ ni ẹ lọ́wọ́ gbọ́ tẹ̀ fẹ́ rí. الله Ó lè mi tẹ̀ rí. Sáǹpù rere ni mo fẹ́ jẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ń fi ṣe wáàsí fún yín. Olóbìnrin kan ló wá bá òun jọ́ kan. Olóbìnrin yìí ọkọ rẹ̀ ti kú kò lọ́kọ mọ́ ó sì bí ọmọ méjì. Ó láàmú àtìgbà tí ọkọ rẹ̀ ti kú lójú òun ti wọ ojú ọmọbìnrin yìí. أما من أعطى واتقى Kóhun wọn fi ṣaya àbí kóhun wọn bá a ní nǹkan míì pọ̀ tí ò da. Ó ní ngbà Ọlọ́run wa bí abùkátà òun àsámẹ́kì ni ọmọ obìnrin yìí bá wá bá òun jíjẹ múmu ó lè fún un. Ó wá ní dákun mo mọ̀ pé ẹ máa ṣàánú bàbá aláàánú nìyí ẹ dákun ẹ ṣàánú ọmọ méjì ń bẹ lé kò sí ní tó wọ́n jẹ kò sí ní táwọn ọmọ jẹ. Ọlọ́ba ní kò sí problem. Ká tó lè fún ọ ní tó béèrè lọ́wọ́ wa àfi ká fẹ̀yìn rẹ kanlẹ̀. من أعطى واتقى Kágbá. من أعطى واتقى Obìnrin yìí náà ti bọ́ lọ́hùn ní májẹ̀mú pé
lẹ́yìn ọkọ òun tó ti rí òhò tó sì ti lọ ẹlòmíì tí ó rí òhò òun ò sí mọ́ ẹ dákun bàbá olówó yìí náà òun ò ní fún ọ ní nǹkan kan àfi kó o ṣe ní tí mo fẹ́ kó o ṣe obìnrin yìí sunkún lọlé. Amma mani ato wa tako. ó dijọ́ kejì kòró ń jẹ náà jẹ náà bùkátà òbíyá náà kò sọ́nà àbáyọ ó bá tún padà sọ́dọ̀ bàbá yìí ẹ dákun ó dà ń tẹ wí lánàá mo ṣetán láti ṣe àmọ́ lọ́pṣọ̀n option tó ní ni wípé ẹ lọ ẹ̀yìn ìlú ibi tójú kankan ò ti ní rí wa tẹ ẹ bá wá débẹ̀ ntọ́ bá wù yín ẹ gba yàrá ntọ́ bá wù yín ẹ ṣe tójú kan tó jásí pé mi pẹ̀lú yín nìkan náà ni. Wa amma mani ato wa tako. mo sá fún ọ tó tọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ mọ̀ ọ́n ni. Sadaqo bil husna. Jagunwa. Fasadu yasiru lil ẹ̀yin àtàjì múrí kéyìí tó kù máa gbọ́hùn. Fasadu yasiru lil yusra. Fasadu yasiru olóhùn máa bí tọ́ da ẹrù gbogbo ẹrù mọ̀ olóhùn máa bí tọ́ da wọ́n sì lọ ẹ̀yìn ìlú bẹ́ẹ̀ wọ́n á débẹ̀ wọ́n gba yàrá wọ́n tilẹ̀kùn ọkùnrin yìí ó ti bọ́ ẹ̀wù kéto máa lọ lókù ó sì gbẹ̀lẹ̀ bí ẹrù fama ó ti bọ́ gbogbo ẹ̀ lẹ̀ fama ń gbò bọ̀ tán obìnrin yìí ní ẹ ti tilẹ̀kùn ọlọ́run ti tilẹ̀kùn ẹ ti wíńdò ọlọ́run ti wíńdò ẹ dẹ̀ sọ àpọ́jú kankan ò rí wa báyìí ó ní kò sójú kankan dájì kìí ṣe jájì o dájì ọlọ́run la wà yìí ó ní dájì kìí ṣe jájì ó ní dájì ọlọ́run la wà yìí ojú kankan ò rí wa. Mani ato. ó lè sọ ojú kankan ò rí wa ó ní bẹ́ẹ̀ ni ojú kankan ò rí wa ó lójú ọlọ́run kọ́ sẹ́ orílẹ̀-èdè ojú ọlọ́run ti. Wasadaqo bil husna fasanu yasiru lil yusra. ọkùnrin yìí ní fún wọn ní làbárì tí ò jẹ́ kí iná máa ju ọwọ́ òun ó ní láàrin ìgbà tó sọ pé ojú ọlọ́run ń kọ́ gbogbo àwọn mọ̀kádàmù tí wọ́n ti kọ́ mà gbogbo wọn wálẹ̀ lẹ́ẹ̀kan náà. Amma man bakila ara ti lọlẹ̀ wastagna. ọlọ́run bá wọ aṣọ òun padà. Wa kadhaba bil husna. owó rèé òun ò ní ìbàjẹ́ kan bá ọ ṣe mọ́ láyé mo yọ̀ǹda rẹ níwájú ọlọ́run máa lọ ọládùn àtọmọbìnrin wọn ṣe fún òun ni wípé ó dùn mí nínú ó rí i pé mo fi ọlọ́run mo fi kọ́ ọ lọ́rùn ó sì gbà ó sì bẹ̀rù ọlọ́run gbogbo tí ń lé lára rẹ̀ sì rọ̀ iná ọlọ́run tó bá di jọ́ àlìkìyámà iná ọlọ́run ò sì ní ju ọ. Wa amma man bakila wastagna. ó ní òun ò rí jù báwọn lọ. Man bakila wastagna. nígbà tó dijọ́ kejì òun wá ń ṣe kínní iná àgbẹ̀dẹ tó ń ṣe lògùn náà bá bọ́ sóhun lọ́wọ́ òun rí i pé kò jó òun kí ni arẹlẹ yìí òun bá dì í mú òun rí i pé kò jó òun ó ní láti gbà náà bóun ti ń fọwọ́ kan náà tí náà ò jó òun mọ́ nù. àṣẹ látàyè gan ni náà ò ti jó o mọ́. Man bakila wastagna. gbogbo ẹ̀yin ọlọ́lá ẹ máa ṣoore yín torí ọlọ́run ẹ ṣe dáadáa torí ọlọ́run ẹ dùn yàn nínú torí ọlọ́run ọlọ́run ló wí bẹ́ẹ̀ pé gbogbo ẹni ó bá ṣe bẹ́ẹ̀ bára ìdájú ti ń ṣe yìí. Fasanu yasiru lil yusra. Amma
من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى. ẹ wá rà wọn ahun ni. من بخل واستغنى. ọlọ́run ti ẹ̀ dá wọn lóríṣiríṣi ńlú wa yìí. من بخل واستغنى. kára ni kò ní. àmọ́ ń tẹ̀ láwọn tó ní yóò tún máa wá kọ́ àwọn tó ní pé máa sáhun. وأما من بخل واستغنى. ọba kára ni. أما òun náà lẹ́ẹ̀mọ́ ni tí ó máa rìn wájú tí ó máa rìn lẹ́yìn. وأما من tó bá di pa àwọn olórí eré fẹ́ sóore òun náà ní sọ pé ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. ntí òjì ọlọ́run ó fún un náà nù. tọ́lá ò ti mọ̀ pé yọ́n máa gan ni. وأما من بخل واستغنى. ọ̀rọ̀ fìlà lásán kọ́ lélẹ́yìí ọlọ́run sí àwọn àfáà náà ti ní yàláyà fìlà. وكذب بالحسنى. wọ́n bá ha fìlà arọ́ kan níwájú wa tó ní kọ́bọ̀ kan tó fi lẹ̀ kódà ní dákọ̀ rẹ̀ kankan. وكذب بالحسنى فسنيسره للعسرى. ọlọ́run sẹ́bi ilé ahun ọ̀dà alladhina yabkhaluna wa ya'muruna an-nasa bil-bukhli wa yaktumuna ma atahumullahu min fadlihi wa a'tadna lil-kafirina azaban muhina. bọ̀ má kéwú púpọ̀. alladhina yabkhaluna ọlọ́run láwọn ahun يبخلون ó láhun kò lè ná. ويأمرون kọ́kọ́ bú ni alájì tájú ni mo rí kẹsẹ̀kẹ́ mo fi ń bóbó wọn o. bọ́bọ̀bọ̀ ní o bòbò kò sí bóbó ńlẹ̀ ta ni ẹ̀. الذين kò sí bóbó ńlẹ̀. يبخلون ويأمرون alájì tájú ní máa ná yóò ná tó ní yóò ná iyì rẹ̀ ajájú máa ná iyì fún yàn. alájì tájú máa ná owó fún yàn. alájì tájú máa ná ọ̀yàyà fún yàn. alájì tájú ò sì ní rẹ́rìn sí ọkọ máa sọ̀rọ̀ eré ibú lẹ́yìn. الذين tó mẹ́yìn kọ̀ọ̀kan la tó yẹ kó lórí ibú ni. الله tẹ́lẹ̀ tètè sórí eré báwọn. الذين يبخلون ويأمرون الناس بالبخل. bọ́ọ̀ bá ní bá wa ṣe má bá wa ṣe dandan kọ́ ni kò bá wa ṣe. bọ́ọ̀ bá dẹ̀ fẹ́ bá wa ṣe bá wa ṣe. èwo lọ́mọ wa ṣe rédèrèdè. àwọn tó máa wá lọ búlọ́ọ̀kù àwọn èèyàn. ìwọ tọ́lọ̀ ti búlọ́ọ̀kù ayé rẹ̀ látòdì ọ̀run. الذين يبخلون ويأمرون. aláàjì tájù látọ̀dún pẹ̀lú pé àjọ sí mọ́sálásí wa ní Mọ̀lété. tí bàbá wa mi mọ́ tábà débẹ̀. ibi tó bá lọ́rí dé. tí ọba lọ́rí dé. ó lọ fà o. ويأمرون الناس. látòdìdí Ìlọrin lọ sí Mọ̀lété ṣé you dey whine ni. ويأمرون الناس بالبخل ويكتمون ما. bọ́bọ̀ aláàjì tájù ó máa wá pè ń gbogbo ìgbà mo ló tún dé kílẹ̀ tún ṣe tẹ̀fsírì ọdún tó lọ méjì ni wọ́n wá wọ́n tún ti wá kan lánàá nísìn. ويكتمون ما آتاهم الله من فضله. bẹ́ẹ̀ ni gbogbo àwọn aṣáájú wa dáadáa bàbá wa Lukman Olúfadí ń bẹ ń bẹ bàbá mi Ọ̀gánijà ń bẹ ń bẹ Alhaji Nasiruddin Ayilara ọkùnrin Ọlọ́run. الذين يبخلون ọkùnrin Ọlọ́run. ويأمرون. àwọn ọjọ́ Yorùbá àwọn ọjọ́ Tápà àwọn ọjọ́ Haúsá àwọn ọjọ́ kan. ويأمرون الناس بالبخل ويكتمون ما. ṣe dáníyà nǹkan dáníyà ni ìwé kan ṣe tí ìwádìí nǹkan ń wò wọ́n báyìí. ويكتمون ما آتاهم الله بفضله. èmi mo ní dáníyà ló ní mí. ويكتمون. ilé wọn ni wọ́n ń bọ̀. ويكتمون ما lágàgà. آتاهم الله. má yé
gbogbo ẹ̀yin ọmọ ìlú wa tẹ́ ẹ bá ti máa rí oore tọ́lọ̀ ń ṣe fọ́mọ ìlú yín lóore ẹ ní padà róore mọ́ o. وأعتدنا للكافرين عذابا مهينا. ẹ sì já gbà fúnra wa tán yányán bàbá mi màjọ mbẹ́mbẹ́ bàbá wa màjọ àwọn tiẹ̀ ti wá níjọ́ ká tó sí i ni ẹ̀ẹ́dì tí wọ́n dàgbà mọ́. الذين nígbà tí wọ́n máa ṣàbòsí. يبخلون ẹlòmíì ọjọ́ orí rẹ̀ díẹ̀ náà ni gbogbo orun funfun ti bo gbogbo ẹ̀kẹ́ rẹ̀. ويعمرون الناس بالبخل. bọ́ ọba ti bà nǹkan tó dáa tó ọba ti bàjẹ́ lójú ayé rẹ̀ ó bàjẹ́ ẹ̀yìn rẹ̀ náà bàjẹ́. ويأمرون الناس بالبخل ويكتمون ما mbọ̀mbọ̀ gbogbo yín wá ń ṣeré láàrin ara yín fortunate ló ṣẹlẹ̀ tó ń la kíní kan mọ́lẹ̀ ń táyé wò. ويكتمون ما gbogbo ọjọ́ àlàmísì láyé búrẹ́dì tó lé ní 500 ní fortunate máa ń kó wá fún wa léke o. ويكتمون ما alásìlì àbí bẹ́ẹ̀ kọ́ ni. آتاهم الله من فضله. ẹ̀nà ń tẹ̀ ní òun náà là ń fi rí yín fi ṣe fáàrí ní gbogbo bí tá a bá dé láyé. ẹ dákun torí Ọlọ́run wá sí mi nù ni ẹni tẹ́ ẹ bá ṣoore fún ẹ má sì já máa gbé àáfàá sẹlẹ́bírìtì ẹ já máa gbé láàfáà tẹ́ ẹ bá ti ń lò tẹ́lẹ̀ ẹ má já máa gbé wọn lérí wọn. وأعتدنا للكافرين عذابا. ẹlòmíì ti láàfáà ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tètè láì mọ iye ọdún tí ó máa bẹ lọ́hùn fún tí ó máa ṣàdúrà fún tó bá wá ní nǹkan rẹ̀ ṣe kò ní tọ́jú àáfàá òun yóò máa kò ní kárí rẹ̀ àlọ́ yóò máa lọ pé àáfàá celebrity. كريمون ẹ má já máa ṣe bẹ́ẹ̀ حبيب ẹ já الله. àfáànù ilé náà máa yó bá àfáà tábà ti ń bọ̀ kó ti rá àfáànù ilé àfáà yín kóńgó náà ti yó gan kalẹ̀. كريمون bọ̀ ọ ti tó fi gẹ̀rí múlẹ̀. bó lẹ́ ń lọ. حبيب الله لو كان جاهلا بخيل. gbogbo yín tẹ́ jẹ́ aṣọ òbora rẹ̀ fún bàbá wa Alhaji Tajudeen Ibrahim Dr. Eleku bàbá wa Muniru mbẹ́mbẹ́ mbọ́nà wa bàbá wa Muniru la bàbá wa Muniru mbẹ́mbẹ́ àwọn dà wọ́n ni wọ́n sápá bá sí wọ́n wá múra bí àwọn àfa ẹ̀ sàn yálà yìí owó lónìí gbogbo aṣọ tẹ́ wọ̀ wọ́n ràn wá o. Ọlọ́run ó wọlá bẹ́ẹ̀ gbogbo yín Haji Misbah EFCC nù.